mí lékè lọ́lọ́run dẹ̀ ṣe ń gbẹ̀yìn ẹni bí ṣubú. Ṣé bí wọ́n ló fẹ́ bá wọn bú Lizzy, ìwọ ló fẹ́ bá wọn throw Lizzy under the truck, ìwọ ló fẹ́ identify ẹni tó wà lábẹ́ amẹ̀bọ Gistlover àdótòṣì tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. Ó dẹ̀ ti jáde nísìn, ó ti sọ fún wa ẹni tó wà lábẹ́ amẹ̀bọ àbó ò sọ fún wa. tọ́ ẹ̀yin èèyàn wa, wàhálà ti ṣẹlẹ̀ báyìí, wàhálà gidi ló ṣẹlẹ̀ ní orí social media tí ẹ̀ ń wò yìí. Lizzy ò máa padà lẹ́yìn Yinka TNT o, kò padà lẹ́yìn rẹ̀ rárá. Àwọn kan tún gba straight bullet ní orí ètò tí ó tún ṣe láìpẹ́ yìí, àwọn bíi mama ESABOD àti arábìnrin tí a tún pè ní IYOBO OJO, òun náà tún gba straight bullet o. Ẹ fẹ́ràn kí ẹ wo fídíò yìí kí ẹ gbádùn rẹ̀ gidigidi. Àwọn máa play rẹ̀ fún yín nísìnyí, ó ti yá. O bóyá o rò pé èèyàn kan wà ní industry tó fẹ́ gbà ẹ̀, kò sẹ́nibọ́dì, àwọn gan wá ẹni tó máa gbà wọ́n. Ṣé bó rí pẹ̀sìn tó ń ṣe wọ́n ń lulẹ̀ ni? O rí lọ́kọ bójú ẹ̀ ṣe bàjẹ́, orí bójú lọ́kọ ṣe bàjẹ́ náà, orí bójú ìjímèrè ṣe bàjẹ́. For the first time o rí pé ẹyẹ wọn ò ké bí ẹyẹ mọ́ ni. Society ti ń dájọ́ wọn. Society ó ti ń dájọ́ wọn. You don't understand? Àwọn ọ̀rọ̀ kan wà junction tá a délé ni. My people are well informed. The society are well informed. Tí n bá ṣe show formality ni, mi ò need any show mọ́. Mo kàn máa ṣe brush up lecture ni. Society ti mọ bó ṣe ń lọ, everybody ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Níjọ́ tán ló gbé fíìmù síta, èmi ò kú mọ̀ pé ó gbé fíìmù síta. Wàláì mo fi Ọlọ́run ọba búra, mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lẹ́nu woman tí mo rí sí ẹ̀ show yìí ni. Mi ò mọ̀, mi gbọ́ nǹkan kan pa fíìmù ẹ̀. Làwọn èèyàn ti ń predict pé ó ń bọ̀, kó lè bá mọ̀ pé the society are well informed. Orí pọ́n ń sọ fún ẹ pé kò dàbí 2019, orí pọ́n ń já ẹ tán. Ó ti yé, ìwọ ló lọ síbẹ̀, ìwọ ló dán ló tọ̀ ń bọ̀. Ìyègèdè ẹni TNT. Sórí ìjà tèmi tún wá ń bẹ ẹjà, ìjà pé o lọ kó sọ́wọ́ ni, kò ń ṣe ohun tó ṣe fún mi. Pé o lọ kó sọ́wọ́, o mọ̀ kó fẹ́ràn èèyàn, o mọ̀ kó like èèyàn, kó wá lọ kó sọ́wọ́. Ọwọ́ tó dẹ̀ kó sí, mi ìfẹ́ kan identify ẹ̀ mọ́ mi. Mo kù ṣe kúkú wá ń fojú ẹ̀ hàn. O sí pẹ̀lú àwa mọ́ o ti lọ sọ́hun o. The worst thing tó lè ṣe fúnra ẹ, òun ni kó ṣubú fọ́tayọ̀. And the easiest way tó lè fi ṣubú fọ́tayọ̀ is when they set you up. O dẹ̀ mọ̀ pé wọ́n gangan náà set up. You don't understand? Ṣé bó ní mental health ni ẹ́? Ó dẹ̀ ló kàwé. Ó ló kàwé àbí? Ó ló kàwé. Àwọn orúkọ tó dá ní show ẹ, tọ́lọ́run bá máa mú ẹ, àwọn ọ̀tá ẹ tán tàn ẹ sínú kòtò tó wà yẹn, wọ́n á gbé wọlé ní court ó wá order ẹ pé kó máa bọ̀. Ó dẹ̀ nílé wá. Ó nílé wá. Torí tó bá wá ò ní lọ. Tó bá wá ò ní lè wọ Nàìjíríà mọ́. Ó bá ṣubú fọ́tayọ̀ àbó ṣubú fọ́tayọ̀. Wọ́n ní kó tó gbẹ́ kòtò, má gbẹ́jìn. Torí lè jẹ́wọ́ ló ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀ àbáwọn ọmọ ẹ̀. Àǹtí Olúṣọlá Yusuf, àǹtí mi àtàtà, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ọmọ ní í ṣe. Àgbà ò ní tán lórílẹ̀. Àǹtí Olúṣọlá Yusuf, mi ní wá yín tì bọ́jọ́ bá ń jọjọ́. Èmi àti àǹtí Olúṣọlá Yusuf a jọ fa wàhálà kan ní 2 weeks ago. Ìyá Kẹsẹ̀t ló bá wa dá sí wàhálà yẹn. Mo wá dúró sórí kéèsì kan, mo ní àǹtí mi, mo sì fẹ́ máa rí ẹ pẹ́pẹ́pẹ́ lẹ́kọ̀ọ́. Mo ní kó má ṣe báyìí, mo ní kó má àtó 1 hour lórí aago. At the end of the day, àǹtí Olúṣọlá Yusuf, as you honor me, heaven will honor you. Àǹtí Olúṣọlá Yusuf tí n bá parọ́ kẹ́ já mi, ṣé mọ̀ pé ó ní gbólóhùn kan tí mo sọ fún yín. Mo ní àdótòṣì Gistlover,
òun àti ESABOD ó ń ṣiṣẹ́ fẹ́ ESABOD. Ẹ̀yin speaker kan wà tẹ́ pé gbogbo show tẹ́ ń ṣe wọ́n ń kọ́ ọ̀tí ẹ̀ wọ́n fi ń ṣèkà fún yín. Mo dẹ̀ sọ fún yín mo ní ṣé kí n gbé èèyàn kan wọlé. Àbí mi sọ fún yín àǹtí kí ló kọ ẹ̀ mọ́mi Olúṣọlá Yusuf. Ṣé orí social media yìí tẹ́ bá mọ nǹkan tí Àdótòṣì àti ESABOD ń ṣe níbẹ̀ tẹ́ bá mọ nǹkan tó ń ṣe níbẹ̀ ẹ wo aṣíwájú àwọn òkú èmi àti ẹ ò ní jà èmi àti ẹ à níta mi ò burí ó máa ń throw shade sí mi ó wá lọ bá àwọn kílíkì Àdótòṣì jà lórí TikTok lẹ́yìn tó bá wọn jà wọ́n wá fún ní some weeks wọ́n wá gbé mọ́ra àwọn kílíkì Àdótòṣì gangan wọn ò wá fún mi o wọ́n wá lọ ti aṣíwájú àwọn òkú kó wá fún mi ó wá ṣe ẹ̀sìn ṣe rí ìgbà tó ṣẹ̀sìn àwọn tó bá jà lọ́hùn tẹ bá rí ẹ̀sìn tó ń fi ṣe ṣe mọ̀ páwa náà ní èèyàn lọ́dọ̀ àwọn Àdótòṣì. ní àwọn nǹkan tí ẹ lérò nínú fídíò tí ẹ ṣe wò tán yìí ṣé ó dà bí Lizzy Anjorin bí ó ṣe ń díràgì àwọn méjèèjì yìí ṣé ó dà nǹkan tẹ́ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè máa sọ̀rọ̀ nípa rẹ̀ ìrèlú gbogbo ọmọ àríwó tó ń dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.